jẹ́ pé ọba tó tiẹ̀ wà intelligent ni kò tiẹ̀ ní ever tiẹ̀ fúru Mọ̀rúfù yẹn gan torí ẹni tó bá gbọ́ bí Mọ̀rúfù ṣe ń sáàdì bó ṣe ń sọ̀rọ̀ yẹn ẹ̀ rí pé ẹni tí ò lọ́pọlọ kankan lórí ni bọ̀bọ́ yẹn kò ní ọpọlọ kankan lórí ẹni tí ò gbọ́n tí ò ní làákàyè rárá ni irú yẹn kẹ́lẹ́ mọ̀kọ́ bá yẹn gan wà intelligent fúnra rẹ̀ irú yẹn ló wá mú sẹ́gbẹ̀ẹ́. gẹ́gẹ́ bí adviser. ẹ máa wo gbogbo àwọn event tó ti ṣẹlẹ̀ sẹ́yìn gbogbo bọ́n ṣe lu ọba Ọ̀yọ́ tún jí pa tán ṣe lu ọba Ọ̀yọ́ tún jí pa tó ṣe lọ sí sọ́tà Sókótó nísìnyí wọ́n parí coronation ọba Ọ̀yọ́ yìí ẹ mọ̀ pé tó ló kọ́kọ́ forí lé bẹ́ẹ̀ni ọba Sókótó ló kọ́kọ́ forí lé bẹ́ẹ̀ni ẹ rí i pé tán ṣe ń sà ní pé kán jèkúrú kó tán nú àwo bẹ́ẹ̀ni náà tó ń gbọ́wọ́ ẹ̀ lọ́ba ẹ̀ sàn gbọ́wọ́ ẹ̀ sáwo bẹ́ẹ̀ni kò wá lákèésí kankan bí ti wù kọ́ mọ́. tẹ́ bá rí tó bá jẹ́ pé ẹ̀yin ọmọ Yorùbá ẹ gbọ́ ṣé kì í ṣe Kábíyèsí Owoade ló fẹ́ da ilẹ̀ Yorùbá rú. Kábíyèsí Owoade wọ́n ní kò ní ṣe lọ́wọ́ o pé Ààrẹ Almaroof àwọn ló ń darí Kábíyèsí Owoade ẹ gbọ́ sí lóòótọ́ ni nígbà tí Owoade tán lọ fi ọmọ Yíbò tán fi ṣe kíni tán fi ń jọba nílẹ̀ Yorùbá ẹ jọ sí ó jẹ́ nǹkan tó jẹ́ gbọ́ àbí tó jẹ́ nǹkan tó ti jẹ́ gbọ́ kí Kábíyèsí máa fi ọmọ Yíbò jẹ ta lé káwọn Fúlàní kúrò tó ti ń pe bí wọ́n ní bó ṣe ń pa náà kan náà ti ń rú mí dìde ẹ̀rù yìí náà máa gbọ́ pẹ̀rẹ̀pẹ̀ ọ̀rọ̀ àṣírí Kábíyèsí Owoade èyí tó tún nínú fídíò yìí nípa Kábíyèsí nípa ọmọ Yíbò tí Owoade fi jẹ ọba ṣètòrí owó ní kápẹ́ ni àbí bísínẹ́sì náà fẹ́ fi ọba ilẹ̀ Yorùbá máa ṣe ń sìn yìí kán máa ta ọba ẹni tó bá ti wọ́n kán fi ṣe kíni kán fi jẹ ọba ẹ wo ẹ máa gbọ́ gbogbo ẹ̀ nínú fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ dẹ̀ máa gbàgbé láti subscribe sórí àkáǹtì mi ẹ jọ̀ọ́ ẹ dẹ̀ máa gbàgbé láti tàn bẹ́ẹ̀ di ẹni tàbí bá ti ń dọ́pù ẹ ní máa rí fídíò mi. Aláàfin fi Eze Ndegbo of South West jẹ́ naturally ọ̀dọ̀ àwọn ọmọ Ọ̀yọ́ mo ti kọ́kọ́ ríròyìn yẹn sóòótọ́ ni ṣírọ́ ni because àwọn picture tán yà ń bẹ̀ gan kò sharp kò clear mo wá ní jẹ́ ń wádìí tèmi náà ṣé lóòótọ́ ló rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ mo wá rí i pé lóòótọ́ àti lódodo ló rí bẹ́ẹ̀ torí pé àwọn ìwé ìròyìn kan ti gbé e ó dáa. Àbí ọba yìí ò mọ history ni wọ́n ní those who don't learn from history are bound to make the same mistake. Bẹ́ẹ̀ni. Mo dẹ̀ gbàgbọ́ pé bàbá Owoade yìí at least bí wọ́n bá ìtàn wọn bá àrọ́bá. Àrọ́bá ń bàbá àtàn. Although tẹ́ bá wò a mọ̀ pé Aláàfin nílò owó kì í dẹ̀ ń ṣe ń pé ẹni tó lówó kan ni ẹ jẹ́ ká gbàgbé ẹ̀. So gbogbo àwọn ibi tó bá ti lè rówó òun náà ló jẹ́ máa wá àmọ́ pé àwọn ọmọ Ìgbò wọ́n máa ń kówó gidi sílẹ̀ owó burúkú ni wọ́n máa ń kó sílẹ̀. Ṣùgbọ́n kó má balẹ̀ Yorùbá ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ wọn mà tí rí wàhálà yẹn yanjú tán. Ní 2015 owó tí ẹ̀kọ́ ni Tinubu rò ṣe bẹ́ẹ̀ mọ̀ pé Tinubu máa ń kó everybody mọ́ra especially àwọn tó bá ti ṣe lóore rí. Bẹ́ẹ̀ni. At that time àwọn ọmọ Ìgbò gbogbo wọn ni Tinubu jẹ́ kí wọ́n wà nínú kábínẹ̀tì tó fi wọ́n sínú kábínẹ̀tì. Bẹ́ẹ̀ni ọmọ Ìgbò jẹ́ kọmíṣánná ọmọ Ìgbò wà nínú àwọn House of Assembly yes mama. Bẹ́ẹ̀ni mẹ́ta nínú wọn òun ló wọlé fún House of Representatives ní àwọn kí ló máa ń pè wọ́n yẹn ní Òṣòdì Ìsọlọ̀ gbogbo àwọn àmúwá ọ̀dọ̀fin yẹn. Bẹ́ẹ̀ni. Gbogbo àwọn Rúpa Ọ́jì àwọn Abíọ́ba yìí ò mọ nǹkan tó ń ṣe. Ẹ̀gbọ́n nígbà yẹn àwọn Ìgbò jẹ́ vote fún wọn máa ní gbogbo àwọn ọmọ Yorùbá tó tiẹ̀ ṣe wọ́n lóore wọn ọ̀ràn wọn. And at that time ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni. Òun ni wọ́n bẹ̀rẹ̀ sí í try àti ṣe àwọn nǹkan tó lè favour àwọn ọmọ Ìgbò ní Lagos State. Bẹ́ẹ̀ni. Kí ọba yìí máa wà very very careful. Mi mọ̀ bóyá ẹ wo nǹkan tó Ọlọ́run ló ní pé presidential election òun ni wọ́n ṣe ní Lagos State. Tí ì ṣe governorship election wàhálà ọmọ Ìgbò ti máa wọlé tán. Bẹ́ẹ̀ni ẹ dẹ̀ wo sà mi mọ̀ bóyá ẹ lè lọ wò ó gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbọ́ mi ẹ lọ type ẹ̀
this thing I'm saying, mo fẹ́ kẹ́ ẹ tún gbé síta is for posterity. Alimọju Sheriff tó jẹ́ pé ó hate Yorùbá gidi, former Borno State governor. Torí mo ṣe máa ń try àti listen to a lot of political events in Nigeria. Orí channel ló ti sọ ń pé ọmọ Igbo ń pé wọ́n pọ̀ ju any tribe including Yorùbá lọ l'Èkó. Ń pé so kò sí reason tó ṣe jẹ́ pé wọn ò ní win election ní Èkó. And you know what Lagos means? Lagos is the soul of Nigeria. Bẹ́ẹ̀ni. Is the commercial center of Nigeria. Gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí, wọ́n ní tálàǹgbá ò bá la tí ògiri ò bá la alàǹgbá ò lè wọ̀. Báwo ni wọ́n ṣe fẹ́ rí wa? Ẹ jẹ́ ń sòótọ́ fún yín kí gbogbo ọmọ Yorùbá mọ òótọ́ kan lénìí. Ṣé ẹ mọ reason tó ṣe tí rí wa penetrate? It's just because gbogbo wa tá a jẹ́ Yorùbá kì í sọ èdè ní except Yorùbá. Language yẹn ló protect wa. All the 6 geopolitical zone Yorùbá là ń sọ. Kí ló kó bá gbogbo èmi làwọn Benue, èmi ní Plateau, gbogbo àwọn ìlú yìí tó jẹ́ pé ó yẹ kí wọ́n máa sọ indigenous language wọn Hausa ni wọ́n máa ń sọ jù. Ara nǹkan tó ṣe rí wọn penetrate nìyẹn. Yorùbá nìkan ó ní wọn ò tí ì rí penetrate, and their language is one of those identity tí wọn ṣe rí wa penetrate. But wọ́n mọ̀ pé kán tó lè rí wa penetrate, they just need one important. Owoade kó tètè gbọ́, all you guardian of Yoruba race, Bàbá Ọbásanjọ́, Mákindé tó jẹ́ kó gbé Owoade wọlé, Bàbá Kensington Adébútù, ẹ jẹ́ kí gbogbo wọn máa gbọ́. They need to stand up now and do something about this thing. This thing is getting too much. When did this man come in? He came in just last year. Oríṣiríṣi nǹkan tí ò ṣẹlẹ̀ rí òun là ń gbọ́. You are the one guiding the Yoruba race. Ẹ̀yin ni guardian of the Yoruba race. Ẹ̀yin ni overseer. Ẹ nílò àti rein ọba yìí in. You know, kó tó da nǹkan rú jìnnà. Right one. Ẹ wo ní Ondo State, bóyá l'Ondo State ni, ó dàbí ẹ̀ ń pọ̀ Ondo State ni. Ní time kan, man Igbo yẹn ó sọ pé òun ni olórí ọba Igbo. Àwọn nǹkan kan wá ṣẹlẹ̀, mi ìrántí bóyá Adéṣídà ni, bóyá ọba Àkúrẹ́ ni, bóyá Dèjì Àkúrẹ́ ni, mo ti gbàgbé ọba yẹn. Ní ọba Igbo yẹn ó wá lọ síwájú ọba Àkúrẹ́, Dèjì Àkúrẹ́. Nígbà tó déwájú Dèjì Àkúrẹ́, kò dọ̀bálẹ̀ fún Dèjì Àkúrẹ́. Ó sọ fún Dèjì Àkúrẹ́, ẹni tó bá àwọn tó bá bẹ́ẹ̀ ni ọba Àkúrẹ́ ni, ó dúró síwájú ọba Àkúrẹ́ ni, kò dọ̀bálẹ̀. Ó ní pé nítorí ọba lọba Àkúrẹ́, pé ọba náà lòun náà, ń pé wọ́n fòun ṣe ọba ni. Wọ́n ní bí bàbá yẹn ṣe ní kí wọ́n yọ adé lórí ẹ̀ nìyẹn, ń pé nbo nìyẹn ti ń bọ̀. Ń pé ta ló fi ṣe ọba. Bàbá yẹn tó dẹ̀ jẹ́ kó mọ ìtumọ̀ kinní yẹn, ń pé wàhálà ti ń bọ̀ díẹ̀díẹ̀. Immediately ni bàbá yẹn ló make law yẹn pé kò sí nǹkan tó ń jẹ́ ọba Igbo mọ́ ní Igbo. Wọ́n cancel ẹ̀ pátápátá. Wọ́n ní Aláàfin yìí wá fẹ́ tún máa dá wàhálà sílẹ̀. Ẹ̀yin men of goodwill, ẹ tètè pé síta o, kó má dá wàhálà sílẹ̀ nílẹ̀ Yorùbá, because ṣé rí gbogbo pé wọ́n ń ṣe ọba Igbo, it is just a small part of it. That is not the big picture. Gbogbo nǹkan tó fi máa da omi Yorùbá rú òun ni wọ́n wá. Ó dẹ̀ ti bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ Southern States kìíní yẹn. Báwọn kan tí wọ́n fẹ́ lọ máa embarrass ọ̀ níbẹ̀. So kí wọ́n tètè call rẹ̀ to order o. Èèwọ̀ òrìṣà. Àwọn kan wá ní pé Igbo, ń pé ọba Igbo nìkan làwọn lè gbọ́rọ̀ sí lẹ́nu nílẹ̀ Yorùbá. Ń pé nítorí àwọn lọ́ba, ń pé sọ àwọn ò lè gbọ́rọ̀ sọba Yorùbá lẹ́nu mọ́. Nítorí wọ́n ti fi ọba tàwọn náà jọba, because ìtumọ̀ ẹ̀ nìyẹn, implication ẹ̀ nìyẹn. So tọ́mọ Igbo bá ṣe nǹkan, á ní pé ọba tàwọn nìkan ló lè correct àwọn, pé ọba Yorùbá ò lè correct àwọn. Kọ́ má má dalẹ̀ Yorùbá rú. God bless you, ma. Lágbára Ọlọ́run ilẹ̀ Yorùbá ò ní tú o. Bí a ṣe ń kó ọ̀tẹ̀ kan lẹ̀, òní mi tún rúgbó. Bá a ṣe ń egbèrè ọ̀tẹ̀ bá a ti ń pàkan nìkan ń rú. Bẹ́ẹ̀ ni. God bless you, ma. Ẹ wo ọba Olú of Warri. Ọmọdé ni tó ó lọ́lá, ó ní kíní ẹ̀dẹ̀ mọ́ pé ọba Olú of Warri is a very very important throne, you know, in Niger Delta. Bẹ́ẹ̀ni. But bó ṣe jẹ́ pé kìíní, yes, he's younger than àwọn Ọọ̀ni yẹn, but immediately ó mọ history Aare
despite the fact kò ní ìdánwò lọ́wọ́ àwọn Ọ̀ọ̀ni, he went to do the right thing immediately tó jọba tán ó lọ kí gbogbo àwọn Ọ̀ọ̀ni yẹn despite the fact he's a powerful king also. Bẹ́ẹ̀ni. Kò bá gbogbo èmi làwọn ọba Benin yẹn kò bá gbogbo wọn jà ó ṣe tiẹ̀ ni. Bẹ́ẹ̀ni. Ibo ni wọ́n ti gbé ẹni yìí wá. God bless you ma. Ọlọ́run aṣàánú iṣẹ́ rí eléyìí ò kì í ṣọ̀rọ̀ ẹ̀rín o. Mo mọ̀. Kì í ṣọ̀rọ̀ ẹ̀rín o. Because this is the heart and soul of Yorùbá land. So please ẹni tó bá lè gbélé ìdánwò Ṣèyí Mákindé àwọn bàbá Kẹ́sìntì Adébùtù ex-president Ọbásanjọ́ Professor Wọlé Ṣóyínká Màmá Bọ́lá Awẹ́ they all need to stand up kí wọ́n tó lọ. They need to find solution to this thing. All right ma. God bless you ma. Thanks so much ma. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Àmín ma. All right ma. All right sir. Yes ma. Hey, ọ̀rọ̀ náà rèé gbogbo gbajúmọ̀ kálá ṣe mistake ní 2023 ìbò governorship election lákọ́kọ́ dì ní ayé o Èkó ti di tọmọ Yíbò tán. Governorship election lákọ́kọ́. Hello Mr. Benson. Mo gbádùn bẹ́ẹ̀ sí orúkọ mi ẹ̀ o. Mr. Benson. Ẹ pẹ̀lẹ́ sà. Yes sir. Ṣé rí ojú méjì ni mo fi ń wo ọ̀rọ̀ yẹn. Yes sir. Ojú méjì mo fi ń wo ọ̀rọ̀ yẹn. Ẹ jẹ́ tí ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí máa nǹkan tó ti pè Alẹ́ àtó ní pé wọ́n gbọ́dọ̀ máa àwọn ìdílé tí wọ́n ti ń jọba wọ́n gbọ́dọ̀ lọ máa train àwọn tó bá fẹ́ jọba èyí ò ní ìdí country ní anybody. Ẹni tó bá jẹ́ ìdílé ẹni tó bá bí sí ìdílé ọba àyànmọ́ ni látọ̀hún kò sẹ́ni tí wọ́n ń kọ́ láti hùwà bí ọba. Ẹ wo ọmọ kékeré kan tó jọba l'Ondo state náà. Ó ti wá sílé Ifẹ̀ láti wá kọ́ ni. Ó ti compose rẹ̀. Bẹ́ẹ̀ni. Ọmọ kékeré pátápátá. Ó ti wá sílé Ifẹ̀. Ní bọ́ yẹn. Ó wá sílé Ifẹ̀. Ẹ rí bó ṣe compose rẹ̀ bó ṣe kéré tó. But the boy was full of wisdom. Youngest king. Full of wisdom. Very youngest king in Yorùbá land. Ẹ wo bó ṣe compose. Ó ṣì wà ní school. Tẹ̀rí tẹ bá wo ìgbà tí. Aláàfin fìyàn joyè Eze Indigbo of South West. Ẹ má jẹ́ kí n gba táìmì rárá. Pápápá kí n sáré sọ nǹkan tí mo fẹ́ sọ kádẹ̀ sáré kó ń bẹ̀. Bàbá fẹ́ reflect lé lórí ká reflect lé lórí pápápá. Now ẹ jẹ́ kí n kọ́kọ́ gbé báwọn ọmọ Ọ̀yọ́ ṣe gbé. Báwọn ọmọ Ọ̀yọ́ ṣe gbé. Ìkànlélẹ̀ breaking okay. Ìkànlélẹ̀ ó ní breaking Aláàfin Ọ̀yọ́ crowns Eze Tochukwu Anasike as Eze Indigbo gburugburu of the old Southwest. Tẹ́ bá wò dáadáa ó kọ tí mo ń wò ń bí ó fẹ́ jọ orúkọ ẹni tó fẹ́ jẹ máànù ọmọ Yíbò tó fẹ́ joyè ní Èkó ńgbà náà tó ní kán àwọn fẹ́ kọ́ palace 1 billion naira tí gọ́ọ̀mẹ̀ntì invite ẹ̀ tó deny ẹ̀ pé kò rí bẹ́ẹ̀ mọ́ orúkọ yẹn ó fẹ́ similar sí. So à ń pariwo pé ẹ̀yà Ìgbò wọ́n fẹ́ gbèkó wọ́n fẹ́ gbà pínlẹ̀ Ògùn wọ́n ti dominate ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ta family house wa fún wọn tán wọ́n fẹ́ àwọn ọmọ wa kí wọ́n lè dominate àárín wa lọ́jọ́ iwájú kò wá ní yà wá lẹ́nu pé àwọn ọba aládé wa ń fi ẹ̀yà Ìgbò joyè wọ́n fi Haúsá Fúlàní joyè bó bá ti wo ni là á ṣèmọ̀lẹ́ ẹni mẹ́kàn ní kí n mú wá sí notice yẹn ni tó bá jẹ́ ti South West nìkan náà ni mi ò mọ̀ bóyá ọba kan lágbára láti fi yàn joyè of South West well àwọn èèyàn kan tó máa jẹ́ kán interpret ẹ̀ bẹ́ẹ̀ ni pé ńgbà tán ti ń sọ wípé kíníkan of Yorùbá land kíníkan of Yorùbá land Aláàfin lọ́lẹ́tọ̀ láti fi yàn jẹ́ kíníkan of Yorùbá land wọ́n ti believe pé Yorùbá land ti kọ́fà gbogbo South West bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ welcome sir. I have honestly decided that I will no longer take any news coming from the Alaafin's palace seriously. Okay. Ìkànnì àwọn ọmọ káàró òjìrè lélẹ́yìí. At this point, the palace appears to be more theatrical than royal because Aláàfin ti fẹ́ sọra rẹ̀ di comedian
I intentionally use that language torí mo tó dé orí social media lónìí ẹkún gbọ̀n mi ìbànújẹ́ mú mi nígbà tí péèjì Ọ̀yọ́ diary legacy àbí Ọ̀yọ́ legacy diary tó bá ń sọ wípé tó bá ń pòsì pé Ọọ̀ni ti fẹ̀ ó full báwo ló ṣe máa rí lára tí náà. So now, but I must confess, this particular report truly made me laugh. A king who currently cannot even crown kings within his own Ọ̀yọ́ kingdom. Àbí bẹ́ẹ̀ kọ́ ni? Aláàfin ò lè fi ọba jẹ nínú Ọ̀yọ́ ń bẹ̀. Ṣèyí Mákindé ló ẹ̀sẹ̀ wá fọba jẹ́ ń bẹ̀. Ńgbà táláàfin ọ̀mẹ̀tọ́ ẹ̀, Aláàfin wá ń fi Seyin dìgbò jẹ láti níyàyé Èkó. Tọ́ba kí Olú bá tún wá bínú tó bá sọ̀rọ̀ táwọn ọmọ Èkó bá bínú tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ̀ tún sọ wípé àwọn náà wọ́n tún dojú sọ Aláàfin Ọ̀yọ́. Ẹ̀já béèrè pé kí ni value tẹ́ni tó jẹ́ Seyin dìgbò yìí tó mú wá sílùú Ọ̀yọ́? Kí ló ṣe fúnlẹ̀ Káàárọ̀ Oòjíire tó fi dìsáàfù oyè? Kí ni antecedent ẹ̀? Ọ̀dà of Ọ̀yọ́ Kingdom has suddenly found the authority to crown an Eze for the whole Southwest. That is truly impressive. The expansion of jurisdiction is remarkable. Perhaps the next announcement will be that the palace has started appointing monarchs for West Africa as well. At this rate, the palace should simply inform us whether we are watching royal administration or a stage play, so we know how seriously to take the announcement coming from there. Because honestly, this one deserves a standing ovation for pure comedy. Màá wá sọ reason tálàfin fi ṣe gbogbo nǹkan tálàfin ṣe yìí owó ọ̀nìrìṣà ni, because àwọn ọba kan ni wọ́n kóra wọn jọ. Ṣé gbogbo ilẹ̀ Áfíríkà ní ká pé wọ́n pera wọn ní àpapọ̀ ọba Yorùbá in Africa diaspora? Mọ̀ ń bọ̀ lórí eléyìí o kí wọ́n fọ̀ ní jẹ nǹkan kan. Ẹja parí ilé ìta ń bá bọ̀ yìí. So now bọ́ bá jẹ́lẹ̀ bòmíì ló ti ṣẹlẹ̀. Àwọn ọmọ Ọ̀yọ́ ti jáde báyìí làwọn ṣe rí báyìí làwọn ò ṣe rí, wọ́n ti máa gbé ebú. Ọ̀yọ́ lélẹ̀ ti jáde Ọ̀yọ́ legacy diary ló post ẹ̀ promoting Yoruba and Igbo relationship as great king of Yoruba race. Aláàfin of Ọ̀yọ́ crowns Eze Tochukwu Anasike as Eze Ndigbo of the whole Southwest. Eléyìí ló jáde láti Ọ̀yọ́ Aláàfin Òjò pa Ṣẹ̀kẹ̀rẹ̀mọdé ọmọ Àtìbà tí wọ́n jẹ́ àlejò fún àgọ́ Ọ̀já ká máa fi kún bẹ́ẹ̀. So now from time immemorial, Aláàfin of Ọ̀yọ́ have inherent power to give crowns to subordinate kings and also reserved exclusive rights to confer chieftaincy that covers the whole of Yoruba land. Nbi tí wọ́n ti fẹnu kò léyìn lórí bóyá tó bá tásìkò bó bá dójú sísú fùrọ́là. Yoruba land, although some individuals like the Ooni of Ife tried to usurp the power and rights after the death of late Alaafin Adeyemi, but were recently put on check and balanced by current Alaafin of Ọ̀yọ́, His Imperial Majesty Oba Akeem Owoade, to protect and promote the heritage and legacies passed down from generations. The recent crowning Eze Tochukwu establishes a very important Yoruba way of life, in the sense that Yoruba are loving, supportive, and welcoming people who accommodate all and sundry. Original Yoruba men and women are always supportive and promote unity with other tribes
whenever you see anybody getting angry or criticizing a unity and harmonious Yoruba-Igbo relationship like this, be sure they are not original Yoruba but impositors. Congratulations to the new Eze Ndigbo of Southwest, Eze Tochukwu Anasike. May your reign be fruitful and fulfilling. Oya Mario Igbo Kwenu. Ṣé ti gbọ́dọ̀ báyìí gbogbo ọmọ káàárọ̀ oòjíire? Ẹ̀yin tẹ́ bá dàbí mi tara nǹkan ń pé ẹ̀yà Ìgbò ti fẹ́ gba gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire tán. Lóòótọ́ wọn ò fọ́ sí wa. Táwa ń pera wa ṣàkíyèsí pé gbogbo ẹ̀yin tẹ́ ń talẹ̀ fún wọn. Ojú yín máa tó gbó, ẹ máa tó sunkún, ká sọ bẹ́ẹ̀ sàkàtà pàrátàgbà síntọ́. Ẹ tó sunkún. Torí àwọn eléyìí kúkú ti sọ tẹ́lẹ̀ wípé àwọn ò lè dé tí odò. Ọgbọ́n làwọn ò fi gbalẹ̀ bàbá yín lọ yín. Àwọn ti mọ̀ wípé báwọn bá ti fowó tún yín lójú ẹ̀ tà. Nǹkan méjì náà lẹ́sì fowó ọ̀hún ṣe. Ẹ fi mutí, ẹ fi gbóbìnrin. Ṣé kò tí wàá máa rí bẹ́ẹ̀? Eze Ndigbo of Southwest, ṣé ẹ ti gbọ́ rí? Ta ló fìyàn jẹ́ rí? Ọ̀dà news ọ̀hún tí mo wá rí gangan lélẹ́yìí. Aláàfin of Ọ̀yọ́ Crown State ṣe tọ́sùkú àná síkè as Eze Ndigbo gbúrúgbúrú in Southwest. The Eze Ndigbo gbúrúgbúrú in Southwest has finally emerged following the crowning and recognition of Eze Ndigbo of Ojo Central in Lagos. Ojo Central in Lagos. Eze Ndigbo tí wọ́n jẹ kìí ṣe láàrin ìgboro Ọ̀yọ́ ní gbé o. Kò sí ní jàbàtà, kò sí lówó dé. Kò ní business lọ́yọ̀ọ́ tó ń promote Ọ̀yọ́. Kò ní business lọ́yọ̀ọ́ tó ń promote economy Ọ̀yọ́. Kò ní business lọ́yọ̀ọ́ tó ọmọ Ọ̀yọ́ ń jàǹfààní ẹ̀. Ọ̀jọ́ alábàlẹ̀ ni ẹlẹ́ni tí ń ṣe business. Maybe brother wa ní kúnkúṣì lọ́wọ́. Bàbá Aswell àwọn náà nídìí nǹkan kan láti lòpọ̀ lórí ọba, láti lòpọ̀ ọlá lórí ọba. So wọ́n wá ṣe ní ẹni orí ọba lọ. Màbí bẹ́ẹ̀ nìkan bá ṣe bákan, bẹ́ẹ̀ nìkan bá gbọ́ tó èmi ló gbòsè kájọ mọ́ wọ́n wá jẹ pé ṣàjẹ́ ló láyé ẹ jẹ́ kájọ mọ́ kọ́ o má yẹ pé ṣàjẹ́ ló láyé ẹ jẹ́ kájọ mọ́ kọ́ o. Barrister nu by the conferment, Eze Anasike is now the leader of Indieze in the Southwest, and other Indieze are under him, and he will be superintending the affairs of Ndigbo in Southwest as the royal father. Ṣẹ̀rí pálá àfin fìtàn balẹ̀. Ṣẹ̀rí pọ́yọ́ fìtàn balẹ̀. Wọ́n ti jẹ ọba fún àwọn Eze Ndigbo ní gbogbo Southwest. Ó máa ní control over gbogbo Eze Ndigbo tó ti wà káàkiri bóyá state kọ̀ọ̀kan ni bóyá local government kọ̀ọ̀kan ni òun ló kù tí ó máa pàṣẹ lórí wọn. So Eze Ndigbo wọn yìí tọ́jẹ́ yìí òun ni Ọọ̀ni ti àwọn Yíbò. Torógún ọdún ni ọgbọ̀n ọdún ni Ọọ̀ni tí Ilé Ifẹ̀ sí lórí gbogbo ọba aládé pátápátá nílẹ̀ káàárọ̀ òjìrè lónìí ní gbogbo Southwest ní gbogbo Africa. So èèyàn ìbàjẹ́ Eze Ndigbo of Abuja, kéèyàn jẹ́ Eze Ndigbo of Nigeria, the whole Nigeria, kéèyàn jẹ́ Eze Ndigbo of Africa. Ẹni tó fi wọ́n joyè àtẹ̀ntàn fi joyè abẹ́ Ọọ̀ni ni wọ́n sì wà. So a lè sọ wípé igun àtẹ̀yìn ẹ̀. Yes. Okay. PM Express reports that Eze Anasike, who is also Eze Owoade, was conferred with the title of Asiwaju Ndigbo Southwest, Eze Ndigbo Gburugburu, by Oba Owoade, following his outstanding leadership qualities and compassion for humanity. Compassion wo ló ní fún humanity? Níbo ló ti ní? For humanity, the crowning and presentation of certificate was conducted at Oba Owade's palace and was attended by top Igbo stakeholders, including the BOT chairman of Eze in diaspora, Eze Uche Dimgba
Okpotemba, who represented Indi Eze and Ichi Azerem Njoku for the entire Indigbo in Southwest. Eze Anosike confirmed the development and accepted to lead Indigbo in the Southwest. Ẹ̀yin like ẹ rí o, ntí kankan délẹ̀ tẹ́tí rẹ̀ rí báyìí o, mi ò like ẹ o, ẹ má kó ẹ̀rín bá mi nísìn o. Okay, to lead Indigbo in the Southwest as Asiwaju Indigbo in Yoruba land, he advised Indigbo to eschew bitterness, rancor, and cooperate among themselves, for them to have peace so that the host communities will take them seriously and respect their opinions. He also explained that if there is peace and unity among Indigbo, the Lagos state government will recognize and listen to Indigbo, and Indi Eze will also be recognized by the government in Lagos state. Gómìnà Babájídé Sanwó-Olú wọ́n ti jẹ́ Eze Indigbo wá látọ̀yọ́, ẹ recognize ẹ fún láàfin befitting àfin, ẹ mú wọ sáwọn ọba Èkó tí ẹ mọ̀ ń ṣèpàdé ìgbìmọ̀ lọ́balọ́ba ń tiwọn tán bá ń ṣe ẹ mú náà wọbẹ̀, òun náà ti dọba nu. Aláàfin Ọ̀yọ́ olórí ọba agbègbè Ọ̀yọ́ ló fi jẹ́, bọ́n ṣe wá pé ní ti Southwest ńláwọ̀ wá mọ̀ bóyá wọ́n lágbára lórí Èkó náà, kẹ́ bá wa béèrè lọ́wọ́ bàbá wa Akíolú olówó Èkó bí wọ́n ṣe fò gànná látọ̀yọ́ tí wọ́n fò Ìbàdàn tí wọ́n fò ìpínlẹ̀ Ògùn tí wọ́n wá fò lọ sí ìpínlẹ̀ Èkó tí wọ́n lọ fìyàn jẹ oyè of Southwest. God bless you Mr. Fẹ́mi Bánjọ mi ní wáyé tìsà, God bless you sir. Tí wọ́n wá lọ fìyàn joyè ní yàyà Ọ̀jọ́ Alábà, ó kúkú dá. So kí gómìnà ìpínlẹ̀ Èkó kẹ́ recognize wọn o, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ọmọ káàrọ̀ òjìrè tẹ́ wà ń bí kẹ́ recognize Eze Indigbo wọn o, tẹ́yìn náà bá fẹ́ jẹ tàdúgbò yín ẹ jẹ́ Eze Indigbo ládùúgbò yín. God bless you. Eze Tochukwu Anosike is the Eze Indigbo Ojo local government and the Eze Indi Eze in Ojo, which means his leadership covers Iba SCDA, Oto Awori SCDA, Ojo local government area, Lagos State, Nigeria. Is the reason all the Igbos in Ojo local government enjoy relative peace in the area. He loves his people and his kingship is highly supported by all the Igbos in the 3 local government area. Wọ́n ò kọ síbẹ̀ wípé he loves Yoruba so much. Wọ́n ní he loves his people. Ó fẹ́ràn àwọn èèyàn rẹ̀. Ìran Yorùbá káàrọ̀ òjìrè nìkan lẹ̀yà tí máa ń gbé ẹ̀yà míì lérí, kò sí ẹ̀yà tí máa ń gbé wa lórí ju ẹ̀yà wọn lọ. Yorùbá nìkan káàrọ̀ òjìrè nìkan ni máa ń gbé ẹ̀yà míì lérí in the interest of peacemaking, in the interest of love, in the interest of harmony. Pé kán lè sọ pé àwọn kó yàn mọ́ra, wọ́n mọ̀ tara lé tí wọ́n lọ́pọ̀, bọ́ bá wá dọ̀ wọ́n ò ní rí kúra padà mọ́. Now pápápá mo ní arákùnrin tó bú bàbá wa Alágọ̀ Ọ̀já, ọmọ ìwọ́dí ẹ̀mú mi wà, ọmọ sọ̀rọ̀ mọ́ mọ́rọ̀ rẹ̀ wá ń tèmi, bọ́ bá ń wò mí ọmọ fẹ̀hónú hàn gidi gan mà ní. Ó ní mo bú òun, ó ní mo ṣépè fóun nígbà tí mo ṣe program, ó lóun ò dẹ̀ fọwọ́ kan program mi rí pé báwo ni, ó ní even gan òun mọ̀ wípé ọ̀tọ̀ níbi tí mo fì sí, pé àjọ fì síbì kan náà, pé pàpà síbẹ̀síbẹ̀ òun ò sọ̀rọ̀ sí mi rí, òun ò bú mi rí, báwo mo ṣe wá bú òun. Ìfẹ́ tó ń fẹ́ràn Aláàfin ló lè jẹ́ kó ń ṣe anything. Bọ̀ bá wá fẹ́ràn Aláàfin lọ́mọ fi ìbú ara bú àgbàlagbà. So irú ìfẹ́ràn wo nìyẹn? Kí ló fẹ́ justify ẹ̀? Ó sì gbéra rẹ̀ láàfáà, irú àfáà wo wá nìyẹn? Ẹ̀já gbọ́rọ̀ tí ọ̀rẹ́ mi bá mi sọ ní kọ̀rọ̀ ṣùgbọ́n tèmi gbé wá sí gbangba. Okay, so máa wọ gbọ́ fídíò yẹn, okay? So máa bẹ̀rẹ̀ mi láwọn question tó pọ̀. Ǹjẹ́ ẹni yìí láyé tẹ́ni ti ṣó láì bí tẹ́ni yìí wà pé agbọ́ni ọ̀nà ọ̀dọ̀ àwọn báyìí ni mo wà? Ǹjẹ́ ẹni ṣe fídíò kan tí mo wá mú rí tí màá ń sọ̀rọ̀ ẹ̀ lọ?
bí ṣe máa ń bọ́pọ̀lọpọ̀ ẹ̀ ṣe máa ń bí o ṣe bá àṣejọ bá lọ tó but ètò ń ga àkàrà ni máa ń rí pẹ̀lú rẹ̀ pé ok bọ́lá ń ṣẹ̀ṣẹ̀ tó ayé nu so wọn á wò wá èpè yìí pọ̀ lórí ibú ni ẹsẹ̀ pèlè ni ẹsẹ̀ gbá ni ẹsẹ̀ àwọn ni ok. kí ló dé tó pè máa pọ̀ fáfá ìwọ àfá yìí kí ló dé tó farabalẹ̀ fún UTC àwọn ọmọ mi kí ló dé tá a fà ń bẹ̀rù èpè. tí wọ́n wọ lọ́kàn mi wípé ẹni yìí nísìnyí ìjọ mọ̀ yọ ni ìjọ mọ̀ mi ìjọ mọ̀ bá ti jọ dé síra wa ìjọ mọ̀ bá ti jọ rí síra wa. bó lẹ ṣe jẹ́ bó lẹ ṣe rí síra yín. àwọn ọ̀tún àtẹ̀yẹ kí o lè má jẹ́ ẹni tí ì bá sọmọ ọlá. kí ló ọmọ ọlá kí ló wà lára tiẹ̀ ọlá kí ló wà lára tiẹ̀ tó fi rò pé ọ̀rọ̀ kan wà tó lè má yí ẹni tí ì bá sọ ọmọ ọlá kí ló sọ nínú fídíò yẹn tó fi hàn gẹ́gẹ́ bí ọmọ ọlá. àbí ká tó sáré wá fídíò ọ̀hún lọ ni mò ń bọ̀. bí ọlọ́run bá máa fi àwọn ọkùnrin jẹ kò sí ọmọ tí wọ́n mọ wọn sọnù ọwọ́ bá bẹ̀rẹ̀ láburú tí ní ọdún lẹ́yìn tó gbọ́dọ̀ mú iná kọ́kọ́ fi jó ara òkú tó fi jọ́ ọmọ nàkejì. bí àbájọ ta láàfin olórí ibú ọmọ aláàfin yóò fojú ewu dán. bí àbájọ ta láàfin sọ àwa báyìí ní ìsìn ọ̀tá aláàfin ni wá. àwọn èèyàn tó dàgbàlagbà tó jó nínú orí wọn ń wá ìrẹ́pọ̀ láàrin ìsàlẹ̀ Ọ̀yọ́ sókè ọjà tí àwọn kan. ẹ má bínú o. ẹ má bínú o. ẹ má bínú ẹ má bínú o. ọ̀rọ̀ tó fẹ́ mọ justify ni mo fẹ́ wá o. sorry ẹ má bínú ẹ má bínú o ẹ má bínú o gbogbo ẹ̀yin èèyàn mi ẹ má bínú o. ṣé kí n máa sọ. oh bàbá àti mọ̀bí tó wà ní. tẹ bá ń sọ̀rọ̀ nípa Aláàfin. oh my god oh my god oh my god ẹ má bínú o. ẹ má bínú o. èmi náà ń wò bẹ́ẹ̀ pé fídíò ni fídíò náà làwọn tí mo play yẹn. pàtàkì àtúntì ẹ̀sìn kó oyin mọ́ra tó wọkọ̀ fún yín ọkọ̀ tí wọ́n ti kí gómìnà promise yín tí ó rà fún yín tọ́lá àfẹ́ rà fún yín tó fi pa yín lé ó fi tù yín nú kò tún yẹ kẹ́ ẹ tún dalẹ̀ rẹ̀ mọ́ àmọ́ bàbá mi Aláàfin Adéyẹmí ọmọ bí Rónkẹ́ ó ti wulẹ̀ ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní àti Àtàndá ó ní wọ́n ní ikú kìí jẹ́ àtẹ ẹni kọ́ di ewu ẹni kọ́ pa ni Aláàfin wá nínú ọ̀rọ̀ nínú ilé Ọ̀yọ́ kọ́ o àfi kí ọ tọ́jú àríran wàá lóyún bí obìnrin ọ̀rọ̀ pọ̀ níkùn ààrẹ ní eré bá sọ tó bá rí tọ̀hún wò wàá rò pẹ́ ní eré ni títí wọ́n sọ fún wa mẹ́sẹ̀jì ni wọ́n fún wa wípé lóò wípé ikú kìí jà tó tún bá tẹnu bá jẹ ojú làwọn ti bí ọ̀rọ̀ yọ kọ́ àwọn Aláàfin adúrú ẹ̀dẹ́gbọ̀n spider adúrú mọ́tò àwọn Aláàfin amọ́tò fún wọn náà wọ́n tún pìtàn ẹ wọ́n ń pìtàn ẹ Aláàfin náà pasípasí sojú yín ni àwa káà ní bàbá tẹ́ ń bàjọ́ kọjá bí a bá gbé yín ẹ máa kú sẹ́wọ̀n ni bóyá wọn lójú yín kejì ó ti fọ́. bóyá wọn lójú yín kejì ó ti fọ́ ibi tá ń lọ nù. àti ẹ̀sìn tún jẹ́ ọmọ Aláàfin tí wọ́n sì tún dúró ti bàbá alágbèjà pé lórí iṣẹ́ pé bí nǹkan ṣe dáa ni bí nǹkan ṣe tán ni
wọ́n ti jọ fi tí wọ́n fẹ́ fi ṣera wọn ó ti lọ. wọ́n ti jọ fi tí wọ́n fẹ́ fi ṣera wọn ó ti lọ. kí ló lọ? sẹ́ni tó pàdánù bàbá ńlẹ́ ní kó gbà bẹ́ẹ̀. sẹ́ni tí wọ́n pa àwọn èèyàn ẹ̀ nípa ìfọ́náfọ́nṣú ní tán fẹ́ fi ṣera wọn tó ti lọ. bó bá jẹ́nu ilé tí ń ló ti ṣẹlẹ̀ sọ́ọ̀sọ̀ bẹ́ẹ̀ pé ó ti lọ náà nìyẹn. so ibà àwọn kan náà àwọn ọmọ wọn jọ rẹ̀ àwọn kan náà àwọn ọmọ àwọn aláàfin náà wọn jọ rẹ̀ láwọn bàbá àti wà kan tí wọ́n tún sọ̀pọ́tì yín pé òkè àní bàjá lórí kí kọ́mọ̀sí wàhálà irú àwọn yẹn nísìnyìí kéèyàn wá máa wo títóbi wọn kí àwọn máa wo wúlò wọn kọ́kàn máa jẹ́ pé kọ́kàn máa jọ máa gbé bàbá wọn ṣépè pọ̀ olórí burúkú làwọn aláàfin kìnnì kan làwọn aláàfin ìjà kan làwọn aláàfin so tí mo bá fẹ́ báyàn sọ̀rọ̀ mi kì í gbà pé bóyá kó ń tọ̀ àwọn owó gé mi àbí kó gbọ́ mi yé ìṣòro bọ́lọ̀ ṣe ṣẹ̀dá tèmi gbogbo ẹni tí màá bá ṣe láyé èmi máa sọ wípé àníyàn mi sí everybody kọ́ ni wọ́n fi dá mi lẹ́jọ́ ó wá bá mi dórí ọ̀rọ̀ ìlú ó wá bá mi dórí ọ̀rọ̀ ẹ̀sìn. ó bá dórí ọ̀rọ̀ ìlú ó bá dórí ọ̀rọ̀ ẹ̀sìn òótọ́ lọ̀rọ̀ tí ìgbìyànjú the effort tó sọ pé àwọn ọmọ Ọ̀yọ́ máa ń fẹ́ sọ̀rọ̀ wọn kì í fẹ́ kẹ́ ẹ fún wọn lésì wọ́n máa fẹ́ sọ̀rọ̀ wọn ò ní fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ sí ọ̀rọ̀ tán bá sọ kẹ́ ẹ fi sọ̀rọ̀ tán bá sọ so nǹkan bá dórí ọ̀rọ̀ ìlú kò dẹ̀ gbọ́dọ̀ bẹ́ẹ̀ lómi dórí ọ̀rọ̀ ìlú ó bá dórí ọ̀rọ̀ ẹ̀sìn kò dẹ̀ gbọ́dọ̀ bẹ́ẹ̀ lómi dórí ọ̀rọ̀ ẹ̀sìn báwo làwọn èèyàn ṣe ń ronú ná wọ́n máa ń ronú gẹ́gẹ́ bí ajẹgàba gẹ́gẹ́ bí ẹni tó ní authority lórí others. kódà ọ̀rọ̀ ẹ̀yà. ó bá dórí ọ̀rọ̀ ẹ̀yà. tí bàbá yẹn jẹ́ ń bàjá nítorí Ọlọ́run. yóò bàjá nítorí Ọlọ́run. tí bàbá yẹn ṣe ń bàjá nítorí Ọlọ́run. tí bàbá ṣe yóò bá ṣe nítorí Ọlọ́run. àwọn tí yẹn bá ti jẹ́ ọ̀tá tí ọ̀yẹ́ jọ́ta. tí yẹn bá ti jẹ́ ọ̀tá tí ọ̀yẹ́ kó jẹ́ ọ̀tá kí la wá jẹ́. ẹ gbé nǹkan dání ẹlòmíì dẹ̀ gbé nǹkan míì dání kálukú ló máa promote tọ̀dọ̀ ẹ̀ èyí ń ba tẹni ẹlẹ́ni jẹ́ ẹ̀fẹ́ kan pọ́n tì í lé kò ṣeé ṣe. a máa dùn ní a máa bà nínú jẹ́. a máa dùn ní a máa bà nínú jẹ́. so gbàdé ọmọ wa wò pé ìpè ìwé gbogbo àdúgbò ìpè yẹn ká máa wò ṣùgbọ́n kálukú lọ́mọ torí dídí ń ṣe tọ́lọ́ ń ṣe rí kò sẹ́ni tó lè bọ́ nínú wa àtọ́ba náà wa nílẹ̀ Yorùbá yìí àtijọ́yé náà wa àtàfà náà wa àtọmọkéwò náà wa gbogbo ẹnìkan tó bá dúndùn wípé ilẹ̀ Yorùbá ó bàjẹ́ tó ẹ pé orí kó máa dàrú kó mi àlàáfíà ilẹ̀ Yorùbá máa dàrú kó tà máa dàrú kó máa dàrú. ta ní domi àlàáfíà ilẹ̀ Yorùbá rú ta ló dóńdó pé kó máa dàrú tójú ẹ̀yin Ọ̀yọ́ lọ tójú ẹ̀yin ọmọ tẹ wá látọ̀yọ́ lọ ta nínú wa ló dóńdó pé kó máa dàrú kó máa dàrú kó máa dàrú kó máa dàrú ṣé wọ́n pè fàlàáfíà àwọn elégbèrò yín tó kù sàn pè fàlàáfíà ẹ̀gbọ́n yín tó wà l'Amẹ́ríkà só pè fàlàáfíà ta ní nínú yín ló pè fàlàáfíà látọjọ́ tá a ti sọ pé à ń fa ọ̀rọ̀ yìí èwo nu yín. òun ló bá wa yóò tàn tó kọ tí àárọ̀ ọmọdé máa rẹ̀ wá ní jíyàn mọ́ láyé. ìpinnu o wọ́n ní lágbájá oyè ìdílé yín sì kan o ìwọ ló sì wá káfíjọ oyè ìdílé yín ṣùgbọ́n wọ́n lépè rẹ pé ó ní ká dá fẹ́ǹtọ́ sọ bẹ́ẹ̀ Ṣàngó ní ọ̀pá lùkúlùkù ní ọ̀yọ́jú ẹ̀jẹ̀ ṣé kò tún tí ì ṣépè ọ̀hún ìwọ lẹ́nìkan ń ṣépè ìpè náà lọ ń ṣẹ́ yìí o wọ́n ń sọ pé ó fẹ́ tán tìrantìran. ẹni tó wá jẹ́ pé gbogbo action ni wọ́n gbéṣẹ́ fún ni òun náà lọ lanú ara rẹ̀ ní. ẹni tó bá jẹ́ pé gbogbo action ni wọ́n gbéṣẹ́ fún ni òun náà lọ lanú ara rẹ̀ ní that is including yourself ṣé wọ́n gbéṣẹ́ fún wọn ni kó o tó mọ búba bó ń ba bẹ́ẹ̀ tó ti tó bàbá rẹ bí tó ti tó ọ bí lọ́mọ àbí wọ́n lọ lanú ara ẹ tó fi ń sọ tó ń sọ including yourself torí tó bá fẹ́ kó tò ò ní bú bàbá alágọ̀ ọ̀já ó pẹ̀tù sí wọn lọ́kàn ọ̀rọ̀ wọn ni ó wàá rọ Aláàfin àtàwọn tó kù lọ́yọ̀ọ́
inú olóṣèlú ni inú aláàfáà ni inú blọ́gàsì ni tí bá ń gbèrò wípé kílẹ̀ Yorùbá dàrú kómi àlàáfíà rẹ̀ Yorùbá ọmọ tó gbogbo ìlú tó wà nínú ilẹ̀ Yorùbá kó máa dàrú dàpọ̀ ó tọ̀ wọ́n tàn tó kọ̀ tó àṣẹ àwọn ọmọdé máa lò sí ní jìyàn. àṣẹ bó bá ti jẹ́ pé èèyàn kan déédéé rò ó àṣẹ àti fílẹ̀ bá wọn. bẹ́ẹ̀ ni o. sọ́ńtòrí gbogbo tá a máa bá a sọ̀rọ̀ kankan sẹ́ńtẹ̀ bá wọn yẹ pé sẹ́ni tí wọ́n ti sáfù nǹkan ẹ̀rọ ẹ̀sà ǹjẹ́ o ríran ǹjẹ́ o lè gbà nǹkan jàjẹ̀bi. ọ̀ jàjẹ̀bi eléyìí tó ń já ìgbó. jàjẹ̀bi mo mọ̀ náà gbogbo ẹni wọ́n gbé kíní kankan àwọn tí ń bẹ náà àwọn tí Ọlọ́run kó tì mí ẹyọ kan náà wọn ó ti tó mi ń lò fi clear fi máa ṣe gbogbo nǹkan lọ. Can you imagine? àwọn tọ́lọ ń yàn tí tọ́lọ ń kó tí ẹyọ kan nú ẹ̀ ti tó clear bóyá fẹ́ sọ pé ó ti tó ń clear èèyàn tó ń bá fẹ́ clear bóyá ń tọ́ sẹ́hun ẹyọ kan nú ẹ̀ ti tó clear ó ń tọ̀ ń ó wá sáré gbé mi because kí ló fẹ́ clear kí náà fẹ́ ràn ọ́ lọ́wọ́ láti clear ṣé wọ́n ń kó gbọ̀nsẹ̀ ni àbí wọ́n ń kó dọ̀tí kí ló fẹ́ clear. So àdàbí ló kù bá wọn àdàbí gbogbo ní tẹ́sẹ̀ náà ṣe tọ́jú pé àníyàn kílẹ̀ Yorùbá lè bá dáná lẹ̀ fi ń ṣépè tẹ̀ ń bí àṣẹṣẹ Ọlọ́run pín in lẹ́sàn-án àbí tó bá yẹ yín. àṣẹ o torí bó ṣépè fún yàrá já ṣépè fún ọ náà. àníyàn kílẹ̀ náà fi ń ṣe kílẹ̀ Yorùbá lè bá bàjẹ́ ni ìkórìíra ni kì í ṣe torí Ọlọ́run lẹ́ fi ń ṣe ń tẹ̀sí ọ̀la ìwé ìpè tẹ̀sán ẹ lù àwọn ọmọ inú ọ̀tún lò. àṣẹ o. táyé pé ìdákejì ọ̀run òun náà ní pèsè àní ìgbà tí ẹni wọn kàn fẹ́ ọ̀ràn mi ni wọ́n ṣe ń torí kí n lè bá tírẹ́ǹdì ni wọ́n ṣe ń torí kí òbó lè bá dàrú ni wọ́n ṣe ń torí kí ọ̀rọ̀ ilẹ̀ yẹn wọ́n bá tó ni wọ́n ṣe ń torí ìkórìíra ni tí ò ní àfihàn wò pé kí ló ṣẹlẹ̀ tó ń tọ́ àwọn náà sì ní lè gbà tó wá jẹ́ kó wọn náà lọ́wọ́ àná condition tí wọ́n wà àwọn láì àwọn ìpè yìí wọn lẹ́yìn bóyá Ọlọ́run tó bá yẹn jẹ́ ẹ̀sìn rẹ̀. àṣẹ ọ̀rẹ́ mi àfa àṣẹ gùn. now ó make a point because mo kó a máa lápẹ̀rẹ̀ ó dẹ̀ fi èpè ẹ̀sùn bì kan gbogbo àwọn èpè tó sẹ́ èmi ò rántí pé mo ti ẹ̀sìn pè mọ́ ṣùgbọ́n torí pé ó bú baba alágọ̀ ọ̀já ló jẹ́ kí n sọ̀rọ̀ sí ọ wá ní tó bá jẹ́ wípé àníyàn kó lè bá a dá ńlá ń ṣe tí ì ṣe pé torí kí la jẹ tàbá fẹ́ fi trend Ọlọ́run san mí lẹ́san ẹ̀ àtàwa tó kù ṣùgbọ́n tó bá jẹ́ pé torí ń tá jẹ tàbí wọ́n rán wa báwọn kan lọ sanwó fún wa yọ yá ẹ wá fèsì Ọ̀yọ́ ọ yá ẹ wá fèsì Aláàfin gbogbo ìpìtọ́ sẹ́hùn yóò rí bẹ́ẹ̀ lórí àrọmọdọ́mọ ṣùgbọ́n bí ó bá ti rí bẹ́ẹ̀ tọ́jẹ́ wípé ń tẹ́ ń ṣe lọ́yọ̀ọ́ là ń fèsì sí tọ́jẹ́ pé yìí lọ́mọ ọsàn tí kó pọ́npọ́ bá bàmá yín kó pọ́npọ́ bá bàbá yín ayé lóṣù lé bá dandan ayé náà ni ó fi dandan sí lọ́rùn gbogbo ó sì ní mí bí mo ṣe wà yìí gbogbo igi tí ó sì bá ń gbó àtàwọn eléyìí tó bá ó sì ní gbó wọ́n máa ń padà fi òsì sígbó ni ìdí rèé o nígbésí ayé mi n ò ní ṣàbòsí I am always straightforward that is my own chosen way bí mo ṣe rí ilé ayé ni mo ṣe ń gbé ká nà tán ká sòótọ́ bàbá wa sòótọ́ ọ̀hún ó tẹ́ àwọn èèyàn lọ́rùn kò tẹ́ wọn lọ́rùn káwọ́ oṣù tiwa ká mú ojú òpó tá a fẹ́ rìn oríṣiríṣi àwọn èèyàn ló ń pè mí lórí ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho wọ́n ní Ìgbòho jáde síta Ìgbòho ń campaign fún Tinubu nǹkan Mr. Awikonko ṣebí nǹkan tẹ́ sọ fún nígbà yẹn náà ní tán fi ń tàgé yín lọ́dàlẹ̀ nǹkan mo lọ́lọ́run ti dá mi láre already ojú òpó tí mo ní kí wọ́n jẹ́ ká gbà tí wọ́n ní rárá ojú òpó náà ni wọ́n ń gbà yìí so brother mi ọ̀dẹ̀ déédéé ṣe
ẹni Ṣàngó bá tojú ẹ̀ jà láíláí kò ní bá wọn bọ́ bá kó so. olóyè Sunday Adéyẹmọ Ìgbòho rí fìrífìrí ibi táwa rí dé ńgbà náà Ìgbòho rí débẹ̀, Ìgbòho ṣẹ̀ṣẹ̀ rí débẹ̀ ní ìsìn ńlọ́jẹ̀ ń gbọ̀rọ̀ tẹ́nìkan bá mi sọ rí ń pé Awíkóńkó Àkàndá ló máa ń pè mí, ó ní ìṣòro tó o ní pé tí wọ́n pẹ̀lú àwọn èèyàn bá jọ ń lọ ibì kan ìwọ ti máa ń rí wájú sílẹ̀ dè wọ́n pé ibi tá à ń lọ yìí o kò dẹ̀ dáa tó o, àmì o I will outlive them, pé ibi tá à ń lọ yìí ò dẹ̀ dáa o ẹ̀jẹ̀ á sẹ́rí padà. ó ní mẹ́wàá tó bá dijọ́ mi níbi tí mo ti rí bójú ọ̀nà ò dáhùn kí n dúró dè wọ́n ń bẹ̀ táwọn náà bá débẹ̀ kán ẹ̀sẹ̀ wá rí pé kò dáa ẹ gbọ́ so possible. ọ̀rọ̀ tẹ́mi ti ń sọ as far back as 2022 late 2022 stroke 2023 títí tá a fi dìbò 2023 kí n wá dúró ńgbà náà kí n mọ́ sọ̀rọ̀ bí nǹkan ṣe wá unfold nísìn tí gbogbo nǹkan wá padà rí bẹ́ẹ̀ nísìn kí n wá máa pé mo dẹ̀ fẹ́ sọ bẹ́ẹ̀ ńgbà náà o àbí ṣé bẹ́ẹ̀ mo ṣe máa sọ pé bí mo dẹ̀ ṣe rí ńgbà yẹn náà nìyẹn mo dẹ̀ fẹ́ sọ ńgbà yẹn o. People will be like, including àwọn tó ń sọ bẹ́ẹ̀ yìí, they will be like sórí ilé ìdàrú ni o fẹ́ sọ bẹ́ẹ̀ kí ló yẹ tó sọ bẹ́ẹ̀ ká ló sọ bẹ́ẹ̀ ńgbà yẹn náà bóyá wọn bá gbọ́ bóyá ìbá ti rí bó ṣe rí nísìn but mo sọ ńgbà náà kò sẹ́ni tó gbà mí gbọ́ ni ọ̀dàlẹ̀ lẹ́ fi táàgì mi traitor ọ̀dàlẹ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kò yé mi ibi tá a ti jọ múlẹ̀ ilẹ̀ tí mo dà mo gbèjà mo dá lárìn kiri mo gbèjà mo fa mọ́ sunlé fúnra mi ò lè sunlé mọ́ mo gbèjà gbogbo àwọn tán kó lé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ọ̀ntì tán tó release wọn la tó dákẹ́ lórí ẹ̀ every blessed day màá ṣètò nínú mọ́tò ojú mi ó wù kùrùgbùkùrùgbù mi ìtọ́ ẹrú tí sunlé at the end of the day lára àwọn tí wọ́n arrest ńgbà náà wá padà wá kàn mí lábùkọ́ padà wá sọ̀rọ̀ sí òun náà wá padà bú mi ńgbà táwọn èèyàn ń bú mi tán pè mí lọ́dàlẹ̀ òun náà wà náà tó pè mí lọ́dàlẹ̀ níbi tó máa ráyé rí ni bọ́ máa ráyé ṣe rí nù wẹ́ẹ̀ làkàndá ọ̀rọ̀ Awíkóńkó mo ti ṣe lérí pé n ò ní pẹ́ lónìí n ò sì gbọ́dọ̀ pẹ́ n gbọ́dọ̀ lu àmì fàágùn rọ̀ kan because eléyìí táwọn èèyàn sọ ìyá padà máa analyze ẹ̀ láàyè ọ̀tọ̀ fúnra lára ẹ̀ ọ̀rọ̀ pọ̀ tá a fẹ́ sọ ṣùgbọ́n mi ò rò pé mo láwọn èèyàn tó fẹ́ sọ lórí eléyìí tí mo sọ yìí ṣùgbọ́n ẹ jẹ́ kí n tún rọ ẹ̀yin olólùfẹ́ mi tí ń bẹ ń bì yìí bóyá ẹ̀yin kì í dẹ̀ so olólùfẹ́ mi bóyá sì lẹ kọsẹ̀ bá mi ń bì yìí àmísà àmímà God bless you ma God bless you sir bóyá sì lẹ kọsẹ̀ bá mi ń bì yìí ẹ jọ torí Ọlọ́run mo fi Ọlọ́run Elédùmarè bẹ̀ yín ẹ bá mi lọ sí Awíkóńkó GSTV lórí YouTube ẹ bá mi lọ sí Onídèmọdè ok ẹ fẹ́ contribute nọ́mbà tẹ máa àwọn èèyàn kan ti ń pè mí ẹ bá mi lọ sí Onídèmọdè GSTV Onídèmọdè GSTV lórí YouTube ẹ bá ń subscribe sí channel yẹn ẹ bá mi wo Onídèmọdè ẹ̀yin tẹ́ ẹ ti wo Onídèmọdè ẹ jẹ́ ká gbọ́ interfere nípa rẹ̀ that is number one. Secondly lórí ètò Onídèmọdè ẹ̀bùn owó téèyàn máa jẹ is 300,000 naira 300,000 naira wò tí lágbára millions bàbá wa rí nínú àwọn èèyàn tó fẹ́ so onígbọ̀wọ́ wa ẹ lọ́jà tó dáa tẹ́ fẹ́ polówó lórí ètò Onídèmọdè ẹ já sọ̀rọ̀ bóyá yín dẹ̀ ní àwọn ẹ̀bùn kéékèèké tẹ́ fẹ́ fún wa lẹ́yìn owó táwọn èèyàn bá win táàmù fún wọn ní ẹ̀bùn sí i mo ti dá sọ lánàá bíi standing fan small TV small freezer kónkóló tán máa ń pè ní bed size yẹn small freezer anything tó bá jẹ́ kékeré iron pressing iron oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ táàmù fún àwọn èèyàn tí ó mọ̀ jọjú máa appreciate ẹ̀ lórí ètò Onídèmọdè ẹ̀yin tẹ́ ẹ̀ bá sì wo Onídèmọdè ẹ rí i bá ń wò ó ẹ máa like ẹ you will love it
you will love it. Àwọn tí wọ́n ti wò ó, they will tell you that they love it. You will also love it. Ẹ bá mi subscribe sí. Tẹ́ bá ti déré, tẹ́ bá ti search fún Onídèmọdé GSTV. Tẹ́ bá ti click lórí subscribe button, kẹ́ tẹ notification bell. Kẹ́ tẹ notification bell. Okay. Ọ̀rẹ́ mi pé òsínwé kan sọ̀rọ̀ ń bí ni o. Ẹ jẹ́ n pick n bí call Mr. Okoli. Hello Mr. Tunde. Yes sir. Yes sir. First of all, lórí program wa Onídèmọdé. Bẹ́ẹ̀ni sir. Mo ti wo ifá kọ́mẹ́ntì mi bẹ́ẹ̀ ni pé àwọn questions yẹn di late now. Kí ló dé? Ó lé kẹ̀. Tí n bá wá lòdì, ó lé o. Tí n bá èmi dẹ́ plan pé bóńjọ́ tí n bá dé pé máa apply láti wá sórí ètò. Ẹ wá. Ìgbà kan nú àwọn questions. Ìgbà kan nú àwọn questions yẹn. Ẹ wá dára yín wò. Níbo gan àlọ́ tá a ṣe bẹ̀rẹ̀ gan kí ló dé ẹ̀ka àwọn kékèké ṣe ìṣẹ́lẹ̀ àgbà àpamọ̀. Èmi kò fi pé tẹ́ bá máa fi sọ àṣẹ ẹ̀fẹ́ mo ní ṣé lóòótọ́ àwọn ọmọ ọlọ́mọ wọn ṣe wọ́n wò bí. Ẹ̀rí pa àwọn ọmọ yẹn. Wọ́n kàn ń wò mí lẹ́nu ni. Àwọn ọmọ yẹn kàn ń wò mí lẹ́nu ni. Wọn ò gbọ́ rí wọn come across ẹ̀ rí. Wọn ò ṣe é rí. Ọlọ́run tún ti ṣe o. Àmín bàbá. God bless you. Àwọn program àwọn nǹkan tẹ̀ ń ṣe láti dá wílò láti revive èdè àṣà wa padà. Ẹ ṣe gan ni o. Ẹ ṣe gan lakọ̀lẹ́ máa kí. Ìlú ọlọ́àdẹ fi sínú àwọn ọmọ kó ojú tí wọ́n lè gbé báwa gbé ẹrù àti dé gbogbo station wa àwọn gbogbo TV. Ọlọ́run fi sínú wọn. Àmín o. Wọ́n lè ṣe àṣà. Ẹgbẹ́ Ọlọ́run Bíbélì ní pé gbogbo nǹkan ní ìgbà àti àkókò wà fún. Bẹ́ẹ̀ni. Bíbélì ní pé táàbù òfin ìdọ̀tí tí táàbù bá máa dé sí èèyàn méjì fún nílé ìdè. Bẹ́ẹ̀ni. Wọ́n kọ check. Bẹ́ẹ̀ni. Èèyàn méjì lè kọ check ló jẹ́ pé gan-an ṣèlú àtúnṣáré pé ẹjọ́ NCC ṣe lè fún mi ní láṣẹ́sì station mẹ́ta sí. Bẹ́ẹ̀ni. Olùrànlọ́wọ́ kan tó máa ń jẹ gbẹgbẹ̀rún olùrànlọ́wọ́ lọ. Ó máa ń jẹ gbẹgbẹ̀rún èèyàn lọ. That's why tí ọkọ̀ ebi òfò yàrá about that program ó pé kó gbé ọlọ́run àkóló ọ̀lọ́ nídìí lágbàá. Àmín sir, God bless you baba. Number one, ní ti ẹsẹ̀ ndí ìgbò Southwest Ọ̀yọ́ àgbọ́dọ̀yọ́. Bẹ́ẹ̀ni. Káwọn ọmọ Ìgbò máa gbọ́ sí i, wọ́n sọ fún pé Ọ̀yọ́ is the only town in the whole of our own Southwest, so former Awolowo Western region. Ọ̀yọ́ is the only town, only iṣẹ́ Yorùbá town tó jẹ́ pé they are tenants on the land where they are. Bẹ́ẹ̀ni o, wọn ò nílẹ̀ fúnra wọn o. Wọn ò nílẹ̀ fúnra wọn, so if a tenant makes you if a tenant comes and pretend to be a landlord that is making you the chief landlord of somebody's house, ó yẹ kí wọn náà ti mọ̀ pé gbogbo ó ti ń gbọ́ owó fẹ́ gbá ẹni. Àti pé Ọ̀yọ́ ló ń gangan wà, Ọ̀yọ́ ló wà. Ṣọ́yọ́ ni bọ̀bọ́ yẹn wá ni. No, Ọ̀yọ́ ò ní, Ọ̀yọ́ ló wà. Ọ̀yọ́ gan ló wà so àjẹ́tù eléyìí tó àwọn ọmọ Àwórì lẹ́kọ̀ọ́. Ẹgbọ́n kan tí wọ́n ní àwọn ọmọ fẹ́ bá sọ̀rọ̀ dàrẹ́lì, ẹgbọ́n kan tí wọ́n ní Aláàfin Owoade ṣe ìṣúná Owoade ṣe ọmọ tí òṣèlú kan wọ́n ní pé dìfẹ́nsà tí fámìlì ẹ̀ jẹ́ Aláàfin ní tó ọmọ ìjọba tí ó nílò tó wà Mẹ̀sáyà ní ó di dandan kó wà Mẹ̀sáyà, ó yẹ kó ti tírèèdì wọn ní fámìlì wọn bí wọ́n ṣe ṣe nílùú ìlú tèmi sí gbogbo fámìlì ló ń jọba. Wọ́n máa dídì tírèdì àwọn ọmọ ọba. Wọ́n á sẹ́ndì àwọn ọmọ ọba wá sẹ́ndì wọn jáde lọ ààfin míì. Wọ́n lọ máa kọ́ bọ́ bá ṣe é ṣe. Wọ́n lọ máa kọ́ bá ọmọ bá ṣe é ṣe ọdún sí bọ́ ṣe. Bí ìfáàbí yóò bá ṣe é ṣe nìyẹn. Flag of time. Bẹ́ẹ̀ni. Alára bá di bímọ ọmọ tí ó bá gbogbo kò sí gbogbo dẹ̀ sí ọba tó máa bí ilẹ̀ Yorùbá. Especially lórí àwọn àpèrè àtijọ́ yẹn. Ifá ti sọ wọ́n tó bí ọmọ yẹn.
gbogbo alága máa gbọ́dọ̀ pé bàbá ìlú bọ́ ṣe bí bàbá wa Ọ̀jájá. bẹ́ẹ̀ni. tí bàbá pàtó yẹn lórí fídíò kan owó sílé ìyọjọ́ bá ti pọ̀ ó wà lórí YouTube. tó kò sí gbọ́kùn ní ìfẹ́ bá wọlé àwọn àpèrè àtijọ́ àwọn àpèrè láíláí yẹn most of the people tó máa ń fún orí àwọn àpèrè yẹn wọ́n ti máa ń sọ bíbí wọn sílẹ̀ fún ọdún bí wọn. bẹ́ẹ̀ni. 4, 5, 7, 8 years. bẹ́ẹ̀ni. ayé á ti mọ̀ gbogbo ọmọ kan ń bọ̀. bẹ́ẹ̀ni. ọmọ kan ń bọ̀. bẹ́ẹ̀ni sà. ẹ̀fọn tó dé àtọ́ Aláàfin tí Owoade bá kàn mí sílé fún mi tó wáyé nínú ètò tẹ̀ lọ́rọ̀ Fúlàní lásán ọ̀wà làwọn ọmọ tí ò lọ sùn èèyàn tí ò ní tí ò parí primary school ó kàn dúró ìwọ́n tó ní master's degree lọ́wọ́ iṣẹ́ yẹn ò ní sọ fún wa pé bàbá inú wọn ò prepare bàbá yẹn àjẹmí wọn afọbajẹ tó fẹ́ fi ọba jẹ òun ni gómìnà ló fi ẹ jẹ lónìí wọ́n dà ọ̀pọ̀ nípa kan so gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí kò possible kò má ṣẹlẹ̀ àwọn ọmọ Àwórì ní ìlú Èkó ókè o wọ́n ní wọ́n fi ẹsẹ̀ ìdìbò jẹ lé lórí lọ́hùn o wọ́n ní ọ̀dọ́ fi jẹ ní Ọ̀yọ́ pé àìní kó máa pé àìní South West àwọn àmọ̀ pé kì í ṣe ọ̀dọ́ bá fi dáa kó wá sí ọ̀kà àkókò kó wá sọ pé òun ẹsẹ̀ ìdìbò South West lábẹ́ ẹ̀fẹ̀ ló bá lórí ẹgbẹ́ padà sí kó possible kó jẹ́ apákun lápò. tàbí kọ́ wá sọ̀yọ́ bàbá. so ìyẹn bẹ́ẹ̀ then bọ̀bọ̀ tí ló múra ẹ̀ ló wọn ì tí fún kó fẹ́ ìṣẹ́lẹ̀ ifá ara ẹ̀ tún ṣe. bẹ́ẹ̀ni. ó ní wọ́n sọ pé ó ṣépè ó tún ṣépè lórí pé wọ́n sọ pé ó ṣépè. bẹ́ẹ̀ni. ara ló ń ta adẹni lọ́wọ́ adẹ tí mo kó gbogbo kò sígbà tí ara ò ní ta wọ́n. bẹ́ẹ̀ni. because at the end of the day ń ṣe Yorùbá gbogbo wọn mọ̀ pé àwọn òṣèlú Yorùbá bọ́ wọ́n mọ̀ pé Fúlàní àti kìnní ló bí àwọn Fúlàní àti ló ṣe pé àtàwọn Bàrùbá òun ṣe pé wọ́n ní wọn ò ṣe Yorùbá Fúlàrùbá mo ti ń pè wọ́n anybody from Ọ̀yọ́ they are Fúlàrùbás Fúlàní plus Bàrùbá àwọn ọmọ ní gọ́ọ̀sì kò sọ́mọ kóòtù tó lè wúru àwọn owó kò possible no matter bí àtàní wọ́n rò pé kò wá ká máa gbé Owoade ṣépè everyday ni ó wà ká máa ṣe wọ́n ṣáwọn ọmọ Ọ̀yọ́ kàwé lọ́yọ̀ ẹ̀ṣẹ̀ kankan ẹlẹ́ẹ̀fi AI kó ṣe AI láti fi ẹ̀mbárásì ọ̀nì ìṣàtiwá. Àwọn tá a wá jẹ́ the best robotic engineer in the world today ṣe ọmọ kóòtù ni. God bless you, Baba. Robotic engineer. God bless you, Baba. So táwọn abáníkà wọn máa fi àìdí pẹ̀lú Aláàfin gbogbo wọn máa lọ ọjà lọ bá fún ni. God bless you, Mr. Tunde. ẹ jẹ́ release yín kí n pick call mi. ó dàbọ̀ sà. Hello. Hello sir, ẹ kálẹ́. ẹ kálẹ́ sà. ẹ kú àtàárọ̀ ẹ kú ṣe ni o. àwa ni sà. ẹ ṣe gan o àwa gan tún kẹ́kọ̀ọ́ gidi lára àwọn ètò yín tí mo ti lọ wo nídìí ìmọ̀dì pẹ̀lú àlọ́ yẹn ní àná. ok sà. wà pẹ̀lú àná ó dá àwọn ènìyàn ìdàgbà ju nǹkan tí èèyàn máa lọ pẹ̀lú pé èèyàn lọ́jọ́ orí bíi hàràhàrà kan gan ó tún kẹ́kọ̀ọ́ gidigidi kan lá pé kò síbi téèyàn ti lè kọ́ ẹ̀kọ́ olùrànlọ́wọ́ àníyàn mọ́ láti òde ọ̀run ó ló gbé tì yín o. àmín sà. ètò yẹn ò ní kú gẹ́gẹ́ bí ẹ ṣe fẹ́ Ọlọ́run Ismail yóò gbé sókè jù bẹ́ẹ̀ lọ. àmín sà. Olúwa ó dẹ̀gbà bẹ́ẹ̀ fún gbogbo wa o torí ìdùnnú gbogbo wa ni Olúwa ó gbé ọ̀dọ́wọ́ dìde o. God bless you sir. jẹ́ pé ọba tó tiẹ̀ wà intelligent ni kò tiẹ̀ ní ever tiẹ̀ fúnru Mọ̀rúfù yẹn gan torí ẹni tó bá gbọ́ bí Mọ̀rúfù ṣe ń sáàdì bó ṣe ń sọ̀rọ̀ yẹn ẹ̀ẹ́rì pé ẹni tí ò lọ́pọlọ kankan lórí ni bọ̀bọ́ yẹn kò ní ọpọlọ kankan lórí ẹni tí ò gbọ́n tí ò ní làákàyè rárá ni irú yẹn kẹ́lẹ́ mọ̀kọ́ bá yẹn gan wà intelligent fúnra rẹ̀ irú yẹn ló wá mú sẹ́gbẹ̀ẹ́. gẹ́gẹ́ bí adviser. ẹ máa wo gbogbo àwọn event tó ti ṣẹlẹ̀ sẹ́yìn gbogbo bọ́n ṣe lu ọba Ọ̀yọ́ Túnjí pa tó ṣe lọ sí sọ́tà Sókótó nísìnyí mistake upon mistake but at the end of the day nígbà mú gbọ́rọ̀ yín ní lálẹ́ pé ó ti fi ọba Yíbò jẹ ní South West ni mo wá conclude pé èmi ti ń gbọ́ àwọn prophet kan tí wọ́n sọ pé
báyìí ní nǹkan tó máa ṣẹlẹ̀ sọ́ba yẹn and spirit mi dẹ̀ ti wà channels sọ́nà kìíní ẹ̀ pé it's most likely tó jẹ́ pé this king is heading towards the fulfilment of that prophecy ní gbogbo tó ń ṣẹlẹ̀ yìí tó jẹ́ pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ kò tiẹ̀ wàhálà kéèsì kankan ẹ mọ̀ last time tí mo sọ̀rọ̀ náà mo sọ̀rọ̀ nípa ìyàwó ẹ̀ ìyàwó ẹ̀ tó bá jóbìnrin gidi ni téèyàn bá ní ọkọ tí ọkọ ń ṣe ẹsẹ̀ gbé lóòrèkóòrè bẹ́ẹ̀ tó bá jẹ́ ìyàwó máa obìnrin pè ṣàkíyèsí. á pè ṣàkíyèsí because agbára burúkú wà lọ́wọ́ obìnrin lórí ọkọ agbára wà ní ọwọ́ obìnrin kò sírú bọ́kùnrin yẹn ṣe ní agbára tó láyè àwọn ẹni tó lágbára Samson nínú Bible bó ṣe ní agbára tó obìnrin control ẹ̀ ẹjẹ́ tí mo ń sọ sí so obìnrin yẹn gangan ìyàwó ẹ̀ yẹn gangan ni ò dáa tàbí kó jẹ́ pé tàbí kó jẹ́ pé ọ̀rọ̀ yìí n tó ń ṣẹlẹ̀ sí ọba Ọ̀yọ́ yìí ó fẹ́ dàbí èdì kíní yẹn dàbí èdì lójú mi ni òbí kọ́ kò ń sojú bọ̀rọ̀ èdì bí ẹni pọ́n dìyàn gbogbo ẹsẹ̀ tó bá yẹn kàn gbé bí ẹni pé wọ́n ń dì ní ó lọ sí kóòtù ó gbé gọ́fìnà lọ sí kóòtù ọ̀yẹ̀ wọ́n ṣe inauguration rotation ó parí gọ́fìnà pé ẹ́ ó dẹ̀ ń parọ́ òdìdí ọba dẹ̀ ń parọ́ pé wọn ò pé ń. ẹ mọ̀ so many mistake upon mistake kò dẹ̀ pàkíyèsí ara ẹ̀ ìyàwó ẹ̀ yẹn tún wá wà náà àwọn ẹ̀ta tún fi baálẹ̀ kan jẹ ẹ̀ rí pé gbogbo tó lè jẹ́ kí ìparun yẹn kó yá kíákíá gbogbo ẹsẹ̀ yẹn ni wọ́n ń gbé. tàbí tó lè máwọn èèyàn sọ̀rọ̀ gbogbo tó lè máwọn èèyàn sọ̀rọ̀. gbogbo tó ń bí àwọn tó lè bí àwọn èèyàn nínú tó lè máwọn èèyàn sọ̀rọ̀ tá a ṣe ń sọ pé Yorùbá ń wà very careful àwọn mistake tí Yorùbá ti ṣe sẹ́yìn lórí example àwọn mistake táwọn Yorùbá ti ṣe lẹ́kọ̀ọ́ pẹ̀lú gbogbo tá a ti rí ọba àtúnṣe tó wá tún fọpá bí ẹni pé àtúnṣe tó wá tún lọ tó gbé all the idea tó fẹ́ kó bá wa níjọ́ yẹn ẹ tó lọ gbé wá ló tún wá lọ padà gbé dáadé èké ẹ rí sọ bí ẹni pé ní Yorùbá Ọ̀yọ́ àṣẹ tán anybody tó bá jáde láti ìlú yẹn mi ò rò pé Yorùbá gidi ni wọ́n Fúlàní yẹn fẹ́ẹ̀ ni wọ́n lóòótọ́. God bless you baba. ẹ rí i pé bí northern state ṣe ń fún Nàìjíríà ní problem tán drag wa back bẹ́ẹ̀ ni wọ́n fún Yorùbá náà ní problem. bẹ́ẹ̀ ni Ọ̀yọ́ ló ń fà wá sẹ́yìn Ọlọ́run God bless you sir mi ní wáyé tì sir Ọ̀yọ́ náà ló ń